Ẹ kú dédé àsìkò gbogbo tẹ́ tí ń gbọ́ mi lórúkọ tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga ṣe ń lọ́ba fún àánú àti ojú rere náà láti àrígbà láti tún rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kejì. A gbàdúrà wípé gbogbo àbá tí ẹ ní fún wa Ọlọ́run àti èyí tí a ní fún ara wa, ẹ̀yin Olúwa yóò jẹ́ kó wá sí ìmúṣẹ kí a lè débi ìlépa wa. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ìní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkànlélógún oṣù kejì. Àkòrí tí a ó gbéyàwó lónìí sọ wípé Ọlọ́run tí kò ní gbèdéke apá kẹta. Ọlọ́run tí kò ní gbèdéke apá kẹta. Mú àkọ́sórí wa nínú ìwé Dáníẹ́lì orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì. Bíbélì kíkà ìwé Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ ogún dé ìkejìlélógójì. Bíbélì ní ọdún kan. Dìtàlórómì orí ìkíní àti ìkejì. Orin ìkọkànlélógún. Ìgbàgbọ́ mi dúró lórí. Àkọ́sórí Dáníẹ́lì orí ìkẹrin ẹsẹ̀ ìkarùndínlógójì. Gbogbo àwọn aráyé ni ó sì kà sí ohun asán. Òun a sì máa ṣe gẹ́gẹ́ bí ó ti wù ú nínú ogun ọ̀run. Àti láàrin àwọn aráyé kò sì sí ẹni tí í dá ọwọ́ rẹ̀ dúró tàbí ẹni tí í wí fún un pé kí ni ìwọ ṣe nì. Bíbélì kíkà ìwé Dáníẹ́lì orí ìkejì ẹsẹ̀ ogún títí dé ìkejìlélógún. Dáníẹ́lì dáhùn ó wípé olùbùkún ni orúkọ Olúwa títí láé, nítorí tirẹ̀ ni ọgbọ́n àti agbára. Ó sì yí ìgbà àti àkókò padà. Ó sì mú ọba kúrò, ó sì gbé ọba lékè. Ó sì fi ọgbọ́n fún àwọn ọlọ́gbọ́n àti ìmọ̀ fún àwọn tí ó mọ òye. Ó ń fi ohun ìjìnlẹ̀ àti àṣírí hàn. Ó mọ ohun tí ó wà ní ìkọ̀kọ̀. Lọ́dọ̀ rẹ̀ ni ìmọ́lẹ̀ sì wà. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Ní ọjọ́ méjì ṣáájú, mo ti ṣàlàyé bí Ọlọ́run kò ṣe é dí lọ́wọ́ nípa ìdojúkọ tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó jọ wípé kò ṣeé ṣe. Lónìí, mo fẹ́ sọ nípa bí Ọlọ́run Elédùmarè ṣe ń ṣàfihàn ìwà rẹ̀ tí ó lè ṣẹ́gun ní àárín àyídáyidà tí ó dàbí ẹni pé kò sí ìṣàkóso mọ́. Ọmọbìnrin kan dé ọ̀dọ̀ mi ní ọjọ́ kan. Ó sọkún, ó sì ń ké fún ìrànlọ́wọ́. Nígbà tí mo béèrè ohun tó ṣẹlẹ̀, ó sọ pé ọkọ rẹ̀ ti fi sílẹ̀ pẹ̀lú ọmọ 4 tí wọ́n jọ bí. Ó sì lọ sí ilé obìnrin mìíràn tí ó ní ọmọ 5 látọ̀dọ̀ àwọn ọkùnrin mìíràn. Obìnrin náà wí pé mo ti jà, mo ti ṣe ohun gbogbo tí mo lè ṣe láti dá ọkọ mi padà, ṣùgbọ́n mi ò ṣẹ́gun. Ní báyìí, mo fẹ́ kí Ọlọ́run ràn mí lọ́wọ́. Mo sọ fún un pé ìṣòro náà ó ti rọrùn nítorí pé ó ti pinnu láti jẹ́ kí Ọlọ́run kí ó ràn ọ́ lọ́wọ́. Mo gbàdúrà pẹ̀lú rẹ̀. Mo sì mú un dá lójú pé ọkọ rẹ̀ máa padà wá ilé láti wá béèrè ìdáríjì. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀, ọkọ náà àti obìnrin àjòjì náà bẹ̀rẹ̀ sí ní jà. Nígbà náà ni obìnrin àjòjì náà wí fún un pé ṣé ìwọ ò mọ̀ wípé o ti sá ní ọkàn? Bí ìwọ bá wà nínú ọkàn rẹ, báwo ni ìwọ á ṣe fi ìyàwó rẹ àti ọmọ 4 rẹ sílẹ̀ tí wàá wá bá obìnrin tí ó ní ọmọ 5 tí ọ̀kọ̀ọ̀kan nínú ọmọ 5 kì í ṣe tirẹ̀? Ọkùnrin náà dáhùn pé òótọ́ ló máa sọ. Ó gbà pé òun ti sá lọ́kàn lóòótọ́. Nígbà náà, ó kó gbogbo ohun èlò rẹ̀, ó sì padà sílé. Nígbà tí ó dé ilé, ó bẹ ìyàwó rẹ̀ pé kó gba òun padà. Ìyàwó rẹ̀ sì gbà á. Mo kéde pé gbogbo ìdojúkọ rẹ yóò di ìṣẹ́gun ní orúkọ Jésù. Ní gbogbo ìṣòro tí ó ń ṣe ìṣàkóso nínú ìgbésí ayé rẹ, Ọlọ́run tí kò ní gbèdéke yóò wọlé, yóò sì tú wọn tò fún rere fún ọ ní orúkọ Jésù. Ní àkókò ìdìbò kan ní Nàìjíríà ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, àwọn ènìyàn ń bẹ̀rù nítorí pé ohun gbogbo dàbí ẹni pé kò dájú. Mo béèrè lọ́wọ́ àwọn ọmọ mi, ṣé ẹ rò pé Ọlọ́run ó ń rí orí rẹ̀? Ó ń rò pé kí ni ìgbésẹ̀ tó tún kàn tí mo lè ṣe báyìí? Kò sí ìṣẹ̀lẹ̀ kan tó lè mú Ọlọ́run Olódùmarè lójijì. Kò sí ohun tó le jù fún un láti tú. Gbogbo ènìyàn àti gbogbo ohun tí a rí lórí ayé ó wà ní abẹ́ ìtẹ́lẹsẹ̀ rẹ̀, nítorí pé ọ̀run ni ìtẹ́ rẹ̀, ayé sì ni àpótí ìtìsẹ̀ rẹ̀. Ìwé Àìsáyà orí ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ 1. Olùfẹ́, má ṣe ṣe àníyàn nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó dàbí ẹni pé ó kọjá agbára rẹ. Fi wọ́n sí ọwọ́ Ọlọ́run tí kò ní gbèdéke.
yóò mú ohun gbogbo padà sí ìṣàkóso, yóò sì fún ọ ní àlàáfíà tó kọjá ìmọ̀ rẹ. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 6 dé 7. Kókó àdúrà: bàbá, mo kó gbogbo ẹ̀ka ayé mi lé ọ lọ́wọ́. Ìwọ Ọlọ́run tí kò ní gbèdéke, jọ̀wọ́ gba ìṣàkóso ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, gbogbo ẹ̀ka ayé mi ni mo kó lé ọ lọ́wọ́ o. Olúwa Ọlọ́run tí kò ní gbèdéke ni ọ́ o. Olúwa gba ìṣàkóso ayé mi o. Gbogbo ohun tó jẹ́ ti tèmi, ti ẹbí mi, ti ilé mi, Ọlọ́run gba ìṣàkóso rẹ̀. Ọlọ́run yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ka àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín.